ẹ̀yin ọmọ yahoo ni mo fẹ́ yọ̀ǹda àṣírí yìí fún. Kò ní ìdí kẹ́ ẹ ṣì mọ́ wá kẹ́ ẹ mọ́ sùn nù pósí kẹ́ ẹ mọ́ wá ní tí ò sọnù kiri kẹ́ ẹ mọ́ lẹ́yìn ọ̀sẹ̀ bùsàbùsà òṣì tí ó pọ̀pọ̀lọpọ̀ yín tí ò ní jẹ́ mìíràn ògùn. Kò ní ìdí kẹ́ ẹ mọ́ wá kiri. Ṣó ti yé ilé ayé ó rọrùn ju gbogbo rádaràda bẹ́ẹ̀ yẹn lọ. Nǹkan sì ń bẹ nílẹ̀ Yorùbá tó pọ̀. Tẹ́ bá fẹ́ gbowó lọ́wọ́ òyìnbó gbogbo nǹkan yẹn ló lẹ́kọ̀ọ́. Ṣó ti yé kì í ṣe gbogbo babaláwo kì í ṣe gbogbo kẹ́nẹ́ náà lẹ́sìn mọ́ ẹ fẹ́ wọṣẹ́ bùsàbùsà. Bó ní ilé ò sí ní gbé tí ọ̀yẹ́ kan gbé fún yín bó náà sí ní gbé fún yín. Má ṣe wá tí ọ̀sọ́nù kiri eléyìí tí mo fẹ́ yọ̀ǹda fún ìlọ́gbìyànjú rẹ̀. Kọ́ wá sí comment section mi kọ́ wá sọ tójú ẹ bá rí ń bẹ̀. Ṣó ti yé bẹ́ẹ̀ yẹn. Òṣòlẹ̀ ta fi máa ń de client mọ́lẹ̀ ni tó sì gbowó lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni tó gbowó dáadáa tó gbowó dídí owó lọ́wọ́ rẹ̀ ni. Lọ́wọ́ ewé ọgbọ́n òòjọ́, ewé èsìsì tútù, ewé àràgbà tútù, ewé sèkémi ni afa ìmọ̀ ni kò ní mọ́ra, ọ̀gá ayé kan, ẹyẹ ilé funfun kan, ẹyẹ kowé takọtabo ń bẹ lọ́dọ̀ eléwé ọmọ kọ́ lọ rà ń bẹ̀. Orí ọ̀ka tọ́lá ṣe lẹ́nu ẹyẹ alápáǹdẹ̀dẹ̀ kan. Ọ wà mú aṣọ yẹn ó gé díẹ̀ lára aṣọ tó wà lára olóògbé tí aṣọ olóògbé tó ti kú aṣọ òkú tó ti kú tí ó wúlò mọ́ ó gé díẹ̀ ń bẹ̀. Tó bá ti wá gé díẹ̀ ń bẹ̀ ọ wà kọ́kọ́ gbogbo client rẹ ọkọ̀ wọn ọkọ̀ sí ara kinní yẹn sára aṣọ yẹn. Tó bá ti wá kọ́kọ́ gbogbo client yẹn sára aṣọ yẹn ó wà mú aṣọ yẹn ó ti bọ inú ọ̀gá ayé. Ṣó ti yọ bẹ́ẹ̀ yẹn eléyìí tó bá kù ó ti bọ orí ọ̀ka tọ́lá ṣe lẹ́nu ọ wà gbé sínú orí tó fẹ́ fi gùn. Tó bá ti wá bẹ̀rẹ̀ sí ní gùn so tó bá ti kó tó bá ti gbélé lórí bẹ́ẹ̀ yẹn ọ wà mú gbogbo ewé fá yẹn pátá ó kò lè lórí ọ wà gùn. Tó bá ti wá gùn tán tó gùn tó kúnná dáadáa so ọ wà mú ẹyẹlé ọ pa ẹyẹlé yẹn ọ rò ẹ̀jẹ̀ rẹ̀ sí lórí ọ wà fi ẹ̀jẹ̀ ẹyẹlé yẹn po ọṣẹ yẹn. Tó bá ti wá fi ẹ̀jẹ̀ ẹyẹlé yẹn po ọṣẹ yẹn tán so ọ wà mú aṣọ funfun ọ̀pá kan ó fi tẹ́lẹ̀ inú àwo funfun kan. Tó bá ti fa aṣọ ọ̀pá kan tẹ́lẹ̀ inú àwo funfun yẹn so tó gbé ọṣẹ yẹn tó gbélé lórí. Ṣó ti yọ bẹ́ẹ̀ yẹn ọ wà gé orí àti ẹsẹ̀ ẹyẹlé yẹn ó ti bọ́nú ẹsẹ̀ ọṣẹ yẹn. Ṣó ti yọ bẹ́ẹ̀ yẹn tó bá ti wá ti bọ́nú ọṣẹ yẹn tán so ọ wà sí kíni ọ ẹ̀ṣẹ̀ wá kí ni tí pé ọ ẹ̀ṣẹ̀ wá àkùkọ adìẹ kan. Ṣó ti yọ bẹ́ẹ̀ yẹn ọ ṣàdúrà sí lọ́tùn ọ ṣàdúrà sí lósì. Tó bá ti ṣàdúrà sí ọjà ẹ̀ṣẹ̀ wá ọṣẹ tó kó sínú àwo white yẹn ọ ẹ̀ṣẹ̀ wá pa adìẹ funfun ọ ẹ̀ṣẹ̀ wá pa adìẹ àkùkọ adìẹ ọ pa lé lórí. Tó bá ti pa lé lórí bẹ́ẹ̀ yẹn sọ pé ọ̀pá aṣọ yẹn bí ọ̀pá aṣọ méje ni ọ wá su òṣùká ó gé bí ọ̀pá mẹ́ta ń bẹ ó su òṣùká ó gbé tẹ́lẹ̀ ó gbé ọṣẹ yẹn lé lórí ọ̀pá mẹ́ta tó bá kù so ọmọ romọ́dì ọlọ́mọ fi ọ̀pá mẹ́ta yẹn ni ó wà ń di rẹ tó bá fẹ́ lọ bu ọṣẹ yẹn tó bá fẹ́ lọ bù ẹ̀. Ṣó ti yọ bẹ́ẹ̀ yẹn àsìkò tó bá pọn gbọ́n client tó kọ́ wọn sára aṣọ yẹn tó bá pọn ti wà online ọ lọ bu ọṣẹ yẹn sórí kẹ̀kẹ́. Ṣó ti yọ ṣàdúrà sí tó bá ṣàdúrà sí lọ fi wẹ̀ kò sí ní tó bá gbogbo wọn sọ náà bí àwọn dáa ó gbowó lọ́wọ́ wọn tààràtààrà tí ò sì kálọ kábọ̀ ń bẹ̀ tí ò ní ìdípa ẹ̀ṣẹ̀ ń sùn náà kó sí ẹ̀ṣẹ̀ ń ṣe dáadáa káàkiri bó ṣe máa lo ọṣẹ yẹn nù. Gbogbo wọn tó bá ti kọ́kọ́ sára gbogbo client tó bá ti kọ́kọ́ rẹ̀ sára aṣọ yẹn gbogbo wọn pátá ló gbowó lọ́wọ́ wọn kò jù bá ń lọ. Ẹjá like ẹjá share rẹ̀ kó lè jẹ́ àǹfààní fẹ́ lómi ìje.